Africa Content TV. Ó báwo bẹ́ẹ̀ àjẹ́ ní Nàìjíríà ìwọ́n dẹ̀ ti wá ní last 23 years. Kí ló ń wí? Kí ló ń wí? Ọ̀rọ̀ orí íńtánẹ̀tì ló ń sọ. Ọ̀gẹ̀dẹ̀ bàjẹ́ ẹ̀ pọ́npọ́n. Ẹ má fẹ́ gbogbo Nàìjíríà jẹ́. Ìlú wa ni, ìlú tèmi ti yẹ ni. Gbogbo wa lájọ ní state ní Nàìjíríà. Kì í ṣaṣíwájú nìkan, àìdè mọ́ bọ́ láwọn gbogbo ní ẹ̀ wálé. Ẹni tí wọ́n fi ṣẹ̀ṣápù, ẹni tèmi náà ṣẹ̀ṣápù. Àìmọye èrò ló pọ̀ bẹ́ẹ̀. Wọ́n nílé iṣẹ́ sí Nàìjíríà, ara máa ń bí. Kò bá jẹ́ òyì ó máa dùn mí. Bọ́bí kọ̀ọ̀rọ̀ kò bá jẹ́ òkè kan lè máa yọ. Kò ní bá jẹ́ òyì ó máa dùn mí. Ókè ẹ̀yìn tèmi ẹ lọ mú sùúrù.